ó ń rúgbó bọ̀ ọ́. Àwọn èèyàn nílùú Ìbàdàn jáde síta lọ́pọ̀ yanturu láti ṣe ìwọ́de pè fún dídá Alhaji Oríyọmí Hamzat sílẹ̀. Àwọn èèyàn lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ni wọ́n jáde síta ní ọjọ́ 16 oṣù Kejìlá ọdún 2024 láti pè fún ìdásílẹ̀ Alhaji Oríyọmí Hamzat tó jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbo tó wà ní àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n Agodi tó wà nílùú Ìbàdàn. Tẹ́ ẹ bá gbàgbé wípé ohun tó fà á tí wọ́n fi ti Oríyọmí Hamzat mọ́lé àti àwọn méjì mìíràn kò ṣẹ̀yìn ẹ̀sùn olóǹkà 4 tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fi kàn wọ́n wípé àwọn ni wọ́n ṣe ètò àpèjẹ ọlọ́pọ̀ èrò fún ti òpin ọdún fáwọn ọmọdé níbi tí ọmọdé 35 ti gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra. Ìṣẹ̀lẹ̀ burúkú yìí ló wáyé lọ́jọ́ 18 oṣù Kejìlá ọdún yìí ní ilé ẹ̀kọ́ Islamic High School tó wà ní Bashorun nílùú Ìbàdàn. Èròǹgbà rere ni àwọn tó ṣe ètò náà ní tí wọ́n fi gbé ètò náà kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún. Ẹni tó jẹ́ aya Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ rí, Olórí Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì gangan ló gbé ètò náà kalẹ̀, ṣùgbọ́n tó lo iléeṣẹ́ rédíò Àgídìgbo gẹ́gẹ́ bí ohun láti fi kéde ètò náà pé àwọn nílò àwọn ọmọdé tí wọ́n tó 5,000 níye láti wá kópa níbi gbígba ẹ̀bùn ọdún àti ìwẹ̀jẹwẹ̀mu fáwọn ògo wẹrẹ. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé látàrí àpọ̀jù ọ̀pọ̀ èrò, ìtẹra ẹni pa wáyé níbi tí àwọn ọmọ 35 àti àwọn mìíràn tó sì wà nílé ìwòsàn ti di ẹni tó ń jọlọ́hun nípè. Bá lọ àbábọ̀ ọ̀rọ̀ náà ní ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ìlérí wípé àwọn yóò ṣe iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn yóò sì rí dájú pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ètò náà ni wọ́n jó làǹbàpá lábẹ́ òfin. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ rọ́wọ́ tó àwọn kan tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ nínú ètò náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá. Lẹ́yìn ọ̀rẹyìn wọ́n dá 5 sílẹ̀ lára wọn, ṣùgbọ́n tí wọ́n sì mú ẹnìkan tó jẹ́ òun ni ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tí ètò yìí ti wáyé sílẹ̀, ìyẹn Abdullahi Fasasi tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ Islamic High School tó wà ní Bashorun nílùú Ìbàdàn níbi tí ètò náà ti wáyé, kó tó wá di wípé wọ́n mú Olórí Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì àti Alhaji Oríyọmí Hamzat náà. Wọ́n kó wọn lọ sí ilé ẹjọ́ magistrate tó wà ní Ìyàgànkù nílùú Ìbàdàn. Níbẹ̀ ni adájọ́ magistrate Ọlábísí ti ní wípé kí wọ́n lọ fi wọ́n sí àtìmọ́lé, ìyẹn lọ́jọ́ 24 oṣù Kejìlá ọdún yìí. Láti ìgbà náà, òun ni oríṣiríṣi ọ̀rọ̀ àti awuyewuye ti ń jà ròhìnròhìn káàkiri. Bó tilẹ̀ jẹ́ wípé ní kété tí Olórí Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì gbọ́ ohun tí adájọ́ sọ ni ó fìdí jọ́lẹ̀ tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn láti dá a padà sáyé. À ń pọ̀rọ̀ yìí ní kékeré ṣùgbọ́n tó ti ń padà fẹ̀jú kẹ̀kẹ́ báyìí látàrí bó ṣe jẹ́ wípé ọgbà ẹ̀wọ̀n tó wà ní Agodi ní gbogbo àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn yìí ṣì wà. Àwọn àjọ lóríṣiríṣi, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn èèyàn láwùjọ ni wọ́n ti dìde lórí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n níṣe ni gbogbo ẹ̀ fẹnu sọlẹ̀ kọ̀ bí ìgbà tí wọn ò bá wọ ṣòkòtò fẹnu ẹ̀ sọlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ èèyàn nílùú Ìbàdàn ni wọ́n ti kọminú gidi lórí ọ̀rọ̀ yìí o. Tẹ́ ẹ bá gbàgbé wípé ìyá tó bí Olórí Naomi Sílẹ̀kùnọlá náà ń wá sórí ojú òpó ayélujára níbi tó ti pariwo, tó ti ké síta, tó ti barajẹ́ tòun tomijé lójú wípé kí wọ́n bá òun rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tó bá wà nídìí ọ̀rọ̀ náà láti dá ọmọ òun sílẹ̀, pé ìkòkò kan ṣoṣo tí ẹlẹ́gbára òun sì dórí náà ni olórí yìí. Pásítọ̀ Olúfúnmiláyọ̀ Ògúnṣèyí tó jẹ́ màmá tó bí olórí tẹ́lẹ̀ rí fún Ọọ̀ni Ifẹ̀ Naomi Sílẹ̀kùnọlá ló fi omijé bẹ̀bẹ̀ nípa ọmọ rẹ̀. Ó ní kí gbogbo abiyamọ ayé má jẹ́ kí wọ́n pa Naomi mọ́ òun lọ́wọ́. Nínú fídíò kan tó wà lójú òpó Instagram Naomi ní màmá rẹ̀ ti ń sunkún kíkorò tó sì ń ṣàlàyé nípa àpèjẹ tó rán ọmọdé 35 lọ sọ́run lọ́jọ́ 18 oṣù Kejìlá ọdún yìí. Tẹ́ ẹ bá gbàgbé pé Olórí Naomi ló ṣagbátẹrù àpèjẹ yìí, ìyá náà pariwo pé ẹ ṣàánú mi, ẹ má jẹ́ kí wọ́n ba ayé mi jẹ́, ọmọ mi ò mọ̀ nǹkan kan o. Aago 10 láti fi ètò sí
aago 4:30 ìdájí ni àwọn tí ń tẹra wọn pa ni wọ́n ti dé ibẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n pa Naomi. Olúọmọ ló jẹ́ fún mi. Ọdún 10 tó ti ń ṣètò yìí rèé fún àwọn ọmọdé, arúgbó àti àwọn aláboyún. Ó tún wá síbàdàn láti wá ṣe é ni. Naomi ò mọwọ́ mẹsẹ̀ o. Èmi gan ṣì ń sùn lọ́wọ́ nígbà tí wọ́n ti ń tẹra wọn pa ni. Wọ́n ṣàbẹ̀rẹ̀ sí pè mí lórí fóònù nítorí wípé nọ́mbà mi ló wà lára pósítà yìí. Nígbà tó ń tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ rẹ̀, Pásítọ̀ Ògúnṣèyí tó jẹ́ ìyá Naomi sọ pé fúnrara Naomi ló lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìyágànkú nílùú Ìbàdàn. Ó ní níṣe lèmi àtọmọ mi jọ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá, wọ́n dẹ̀ dá dúró láti ìgbà yẹn, wọ́n fi sí sẹ́ẹ̀lì ìyẹn àtìmọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ wá lẹ́nu wò títí tó fi dákú gbọ̀nrangandan. Òjijì ni wọ́n gbé lọ sí kóòtù tí àwọn ọlọ́pàá kúnbẹ̀, wọ́n ju Naomi sẹ́wọ̀n. Mi ò rẹ́ni sọ fún mi pé bó ṣe máa rí fún mi ní December ọdún 2024 rèé. Mi ò mọ èèyàn kankan, ẹ ṣàánú mi. Ẹ̀yin tẹ́ ẹ pàdánù ọmọ nínú ìṣẹ̀lẹ̀ yìí, mo bá yín kẹ́dùn, kò ní ṣẹlẹ̀ sí yín mọ́ o. Ẹ ṣàánú mi. Ẹ bá mi pe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Mi ò mọ̀ o. Ẹ bá mi pe gbogbo alágbára. Tí mo bá débì kan, wọ́n á ní látòkè wá ni. Mi ò mọ èèyàn kankan lókè o. Wọn ò jẹ́ kí n rí ọmọ mi. Ẹ ṣàánú mi. Igbe yìí ni ìyá Naomi ń pa káàkiri, tó sì ń rọ àwọn èèyàn wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má jẹ́ kí Olúọmọ òun kó rá sí àtìmọ́lé. Bí ìyá Naomi ṣe ń figbe bẹnu tó ń ké ní àwọn tí wọ́n jẹ́ èèyàn ìlú Ìbàdàn náà ni wọ́n fọ́nká sí gbangba òde lọ́jọ́ 26 oṣù kejìlá ọdún 2024 láti ṣe ìwọ́de alágbára pè fún ìdásílẹ̀ Alhaji Oríyọmí Hamzat tó jẹ́ pé gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ ẹlẹ́yinjú àánú, bàbá àwọn ọmọ léńjeléńje tó kó ọ̀pọ̀lọpọ̀ mọ́ra, tó sì máa ń ṣojú àánú fáwọn táwọn ò fi bẹ́ẹ̀ kájùlù fún láwùjọ. Àwọn tí wọ́n ṣe ìwọ́de náà, ohun tí wọ́n ń pariwo ni wípé ẹ bá wa tú Oríyọmí Hamzat sílẹ̀. Aláàánú wa ni, aláàánú mẹ̀kúnnù, ẹ má jẹ́ kó kú sátìmọ́lé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wọ́n ti ń kọminú lórí ìṣẹ̀lẹ̀ yìí wípé kí ló dé tó jẹ́ pé ti ìlú Ìbàdàn ló di gbódò ńrọ̀ṣọ̀ tí ìjọba takú wípé àfi láíláí pọ́ngbá wọ́n gbọ́dọ̀ fọwọ́ òfin mú wọn, pé kí ló ṣẹlẹ̀ sí tìlú Àbújá àti èyí tó wáyé ní ìpínlẹ̀ Anambra, pé báwo lọ̀bọ̀ ṣe ṣorí tí náà kí ò ṣe. Òun ni ohun tó ń kọ àwọn èèyàn lóminú. Ó ti pé bí ọjọ́ 4 báyìí tí Alhaji Oríyọmí Hamzat àtàwọn méjì tó kù ti wà ní àtìmọ́lé ní Agodi, ìyẹn ní ọgbà ẹ̀wọ̀n tó wà lágodi nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, débi wípé ohun tí ilé ẹjọ́ ń sọ lọ́wọ́ báyìí ni wípé àfi tí ọ̀rọ̀ àmọ̀ràn bá jáde láti ọ̀dọ̀ ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ àmọ̀ràn àti ọ̀rọ̀ òfin ní ìpínlẹ̀ náà ni wọ́n máa tó mọ ìgbésẹ̀ tó kàn lórí ọ̀rọ̀ ọ̀hún. Báwo wá ni ohun tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lórí ìfẹ̀hónúhàn àti ìwọ́de alágbára tó wáyé ṣe lọ? Kí làwọn èèyàn sọ? Àwọn èèyàn bóníròyìn sọ̀rọ̀. Ohun tí wọ́n sọ rèé, ẹ farabalẹ̀ kẹ́ wo bí nǹkan ṣe lọ nílùú Ìbàdàn níbi ìwọ́de tí wọ́n ṣe fipè fún ìdásílẹ̀ Alhaji Oríyọmí Hamzat lọ́gbà ẹ̀wọ̀n àti ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ní ó kàn wípé bí ìjọba ò bá ètè dá Oríyọmí Hamzat sílẹ̀, àfàìmọ̀ kọ́rọ̀ ọ̀hún kó má padà lẹ́yìn, kó má bàa dogun dọdẹ. Kábíyèsí lẹ wá rí àwọn ò sínú ilé báyìí, ṣùgbọ́n gbàtẹ́ ti bá wa á jíṣẹ́ yín, á mọ bó ṣe rí lára yín, ẹ fọkàn balẹ̀, kò ní séwu. Lágbára Ọlọ́run lágbára kò sí ìjọba lágbára Ọlọ́run á fi iṣẹ́ yín jẹ́ fún kábíyèsí, àwọn náà fi iṣẹ́ yín jẹ́ fún àwọn tó yẹ kán fún ẹ ọlọ́pàá balẹ̀ gbogbo àníyànjú.
wàyí o oríṣiríṣi àwọn agbóhùnsáfẹ́fẹ́ àti àwọn èèyàn ni wọ́n ti ń wá sójú òpó ayélujára àti káàkiri láti lè rí wípé olódodo kan kò kú sípò kà. Bákan náà ni àwọn tí wọ́n jẹ́ onímọ̀ lẹ́ka ètò ìdájọ́ ti fọ̀rọ̀ léde lórí ojú ìwòye wọn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ láǹfààní láti sọ èrò àti ojú ìwòye yín lórí ìṣẹ̀lẹ̀ yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Tó bá ti délé iṣẹ́ wa, ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.